Mrs. Adéọ̀ṣun Grace Olúwatóyìn Grace Adéjọkẹ́ ọmọ bíbí aládé nílùú Èrìgìyàn Èkìtì ló ṣe bẹ́ẹ̀ tó lé lọ́dún kan sí. aya Adéọ̀ṣun Victor Alaba mọ́mí Alex mọ́mí Moyin Olúwa mọ́mí Olúwatìmílẹ́yìn ló bá korin ọpẹ́ bọnu tí ń sọ wípé bàbá ò ṣe Jésù ò ṣe fún ìfẹ́ tí o fẹ́ hun olú nínú àwọn ọ̀run Olúwatóyìn mọ́pẹ́ wá fọ́ba tó ju gbogbo ọba lọ. Òní ọjọ́ 24 nínú oṣù kejìlá ńláyájọ́ ọjọ́ náà tí mọ̀lẹ́bí aládé gbàlejò ọmọ tuntun. Bẹ́ẹ̀ ti mọ̀ pé àríjọ́ àríyọ̀ làárọ̀ ọmọ tuntun ọmọ ọ̀hún tún wá dàgbà tán ó jọmọ àrídùnnú ó jọmọ tí mọ̀lẹ́bí fi ń yangàn ó wá jọmọ tí gbórúkọ ẹbí ga. Olúwatóyìn aya Adéọ̀ṣun kúrò lọ́mọ gbàjẹ́ ń sinmi Olúwa ló pé ó rí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. Ó fi gbogbo ara ṣẹwà bẹ́ẹ̀ ni ó fi wà bẹ́wà jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ààbò ojú pópó tí kì í fi iṣẹ́ rẹ̀ gba mìídì nígbà kankan ni. Ẹ̀bùn ńlá lolúwatóyìn Grace Àjọkẹ́kẹ́ nínú mọ̀lẹ́bí àti nínú ìlú Èrìgìyàn tá a gbé bí lọ́mọ. Àrídùnnú ńlá ni lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ àmúyangàn ní fáwọn ọmọ rẹ̀ tó bí sáyé. Olúwa ọba ó fún ọ lóore ọ̀fẹ́ láti gbélé ayé pẹ̀lú ìrọ̀rùn kó o bá wọn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Olúwatóyìn Àjọkẹ́ òní fọdún ọdún yìí ṣòpin dáadáa rẹ ò ní dìbàjẹ́ nínú ayé Elédùà lókè ò ní kọ̀dí àìmọ̀ ṣe sí ọ. Olúwatóyìn Grace Àjọkẹ́ aya Adéọ̀ṣun ò ní fọwọ́ rẹ sìnkú ọmọ ẹrù ẹni méjì ò ní di ti ẹnìkan ò ní dopó ọ̀sán gangan bá mi ṣàmì kó o gbé tó àdúrà mi. Ọmọ wọn lẹ́rìngìyàn Èkìtì ńlẹ̀ ọmọ òdìgbò olóhàn ọ̀ṣàgùdù lọ́rọ̀ ó jí gbúgbà àkúnrora kálẹ́jọ́ ikú ẹjọ́ rẹ̀ ló sùn òdìgbò ẹ̀kútẹ̀ léèdú ọmọ erin tó kètèrè náà jà ọmọ erin ṣubú àṣà yoyo onídé tí erin mú odò òkèlè erin ṣàn yín sí ìyẹn lẹ́rìngìyàn Èkìtì ọmọ arówó ṣoge Àjọkẹ́ Grace Olúwatóyìn aya Adéọ̀ṣun kó o bá wọn gbó kó o bá wọn tọ́ kó o bá wọn dàgbàdàgbà bí ará òwúrọ̀ kó o má ṣe rógun àkóbá lẹ́nu iṣẹ́ ọba ògo rẹ àti ìràwọ̀ rẹ ò ní wọ̀ lókùnkùn láéláé ibi gíga gíga là á bọ́jọ́ ibi gíga gíga là yẹ lọ́jọ́ gbogbo okú ọdún okú ìyèdùn aya Adéọ̀ṣun Alaba Victor mọ́mí Alex mọ́mí Moyin Olúwa mọ́mí Olúwatìmílẹ́yìn àṣeyí ṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀mí lókè pẹ̀.